ojúmọ́ àmọ́ níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ebi mo máa ń sọ pé ojú tẹ̀ fún wò wá ojú náà ò ní fọ́ etí tẹ̀ fún gbọ́ wá etí náà kò nídìí láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí òun náà la ṣe bẹ́ẹ̀ ta gbalẹ̀ ta gbàtà ta ní ká mú wá fún gbogbo ẹ̀yin tẹ̀ jẹ́ olólùfẹ́ wa orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ṣáájú ká tó máa lọ ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn títa àsìkò yìí. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti gba gbogbo àwọn aṣáájú ẹ̀sìn ilẹ̀ yìí nímọ̀ràn àti ìyànjú láti dẹ́kun èpè ṣíṣẹ́ fún ìjọba àpapọ̀ dípò bẹ́ẹ̀ kí wọ́n máa gbàdúrà fún wọn ni. Àjọ tó ń mójútó ìwọlé àti ìjáde àwọn ààrẹ nílẹ̀ yìí ìyún immigration ni wọ́n ti fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ọwọ́ ti tẹ Bobrisky báyìí lásìkò tó fẹ́ júbà ìwòrò kúrò lórílẹ̀‐èdè yìí. Àwọn agbésùmọ̀mí ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi ènìyàn 3 légbodò ní ìpínlẹ̀ Niger. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti gbé arákùnrin kan lọ sí ilé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn pé ó jí ọ̀kadà èyí tí owó rẹ̀ tó 1.2 million naira. Àwọn ọlọ́pàá Hisba ìpínlẹ̀ Kano ti kéde kọmíṣánná tó bá obìnrin olóbìnrin láṣepọ̀ nínú ilé àkọ́kù kan ní ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Kàyéfì rèé o, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ abilékọ èyí tó gé kínní ọkọ rẹ̀ látàrí èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì. Ní ti Biafra Nation, Simon Ekpa ti fohùn lédè wípé kò sí ti ń jẹ́ kónílé ó gbélé lẹ́ni tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá fún yín báyìí. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti ṣe bẹ́ẹ̀ gba aṣáájú ẹ̀sìn ilẹ̀ yìí níyànjú láti máa gba àdúrà fún ìjọba dípò kan yé ṣépè fún ìjọba náà mọ́. Obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí èyàn sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinubu ló sọ èyí di mímọ̀ lánàá èdè ní tí ń ṣe ọjọ́ 21 inú oṣù kẹwàá ọdún tá a wà yìí lásìkò tó ń darí ètò kan èyí tó jẹ́ ọlọ́jọ́ 4 tí wọ́n pe orúkọ rẹ̀ ní International Conference of the African Biblical Leadership Initiative èyí tó gbéra sọ lánàá òde yìí nílùú Àbújá tí ń ṣe olúùlú ilẹ̀ yìí ibẹ̀ ni ẹni tó wá jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ló ti wá pé gbogbo àwọn aṣáájú ẹ̀sìn ní ti mùsùlùmí àti tonígbàgbọ́ pẹ̀lú ẹlẹ́sìn kan àbáláyé wípé ẹ yé ṣépè fún ìjọba ìbáàsí ìjọba àpapọ̀ kó sì ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe rí yìí níṣẹ́ ló yẹ ká tún máa gbàdúrà kí nǹkan lè tún sàn wá ju tàtẹ̀yìnwá lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àyà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún ó tún tẹ̀síwájú wípé kò sẹ́ni tí ó mọ̀ pé ìlú le báyìí àmọ́ gbogbo gbìyànjú náà ni ìjọba ń ṣe láti mú kí nǹkan rọrùn kó sì rọ gbogbo tẹrú tọmọ lọ́rùn wọ̀kùwọ̀kù onídìpọ̀ ká máa súre ká máa ṣàdúrà sí Elédùmarè kó tún lè máa fi gbogbo ètò tí wọ́n ń ṣe kó lè máa fi rọ̀ wọ́n lọ́rùn níṣe ni àwọn adarí kan nínú ẹ̀sìn ni wọ́n tún wá gun orí pẹpẹ tí wọ́n yóò sì máa ṣépè fún ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ olélé yìí kò bójúmu tó à ń ṣàdúrà gan Èdùmàrè kò tí ì gbà ká tó wá ní àtúnfẹ́nu èpè àfihàn wí tiwa ó ní ẹ jẹ́ ká máa gbàdúrà ká sì máa ní ọ̀rọ̀ ìyànjú fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí gbogbo nǹkan kó lè padà rọrùn gẹ́gẹ́ bí àwọn ṣe gbàládùúrà nínú ètò ìṣèjọba tó ń lọ lóde yìí. Àjọ tó ń mójútó ìwọlé àti ìjáde àwọn ààrẹ nílẹ̀ yìí ó ní wọ́n ti fìdí ìròyìn náà múlẹ̀ wípé ọwọ́ ti ba ìṣàkóńṣàbọ̀ ọkùnrin èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bobrisky tí wọ́n sọ di mímọ̀ wípé wọ́n ti fi páńpẹ́ òfin mú lásìkò tó fẹ́ júbà ìhòòrò lọ sí orílẹ̀-èdè míì. Àjọ tó mójútó ìwọlé àti ìjáde ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nípa ààrẹ èyàn di Nigeria Immigration Service NIS ó ní wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ọwọ́ ti ba Idris Okuneye tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Bobrisky èyí tí ń ṣe bíi takọ-tabo ọ̀hún nílò tí wọ́n ti sọ dímọ̀ wípé ní bọ́dà àti sẹ̀mẹ̀ ó ní ọwọ́ ti bà á lánàá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro àjọ ọ̀hún
Kenneth Udo ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìdí pàtàkì tí àwọn fífi páńpẹ́ òfin mú Bobrisky òun náà ni wípé orúkọ rẹ̀ ti wà nínú àwọn tó ní ẹjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì já sí wípé Bobrisky náà ò ní ó fẹ́ dọ́gbọ́n júbà ìhòòrò kó sá lọ pẹ̀lú bó ṣe já sí wípé awuyewuye kan olówà nílẹ̀ tó sì ń jàrán ẹ̀rìn káàkiri nínú èyí tí wọ́n ti fi ẹ̀sùn kan Bobrisky wípé kò lọ sí ẹ̀wọ̀n èyí tí ó ṣẹlẹ̀ ní inú oṣù kẹrin ọdún tá a wà yìí nígbà tí àjọ EFCC inú àjọ tó ń mójútó ṣíṣe owó ìlú báṣubàṣu tí wọ́n fi ẹ̀sùn kan Bobrisky wípé ó fi ojú owó ilẹ̀ Nàìjíríà ó fi gbolẹ̀ nínú èyí tí ẹni tí ó jẹ́ ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára ìyún Ferry Darkman tó sì tú àṣírí ọ̀rọ̀ náà jáde láìpẹ́ yìí wípé Bobrisky ò lọ sí ọgbà ẹ̀wọ̀n àti pé ó ti fáwọn kan ní owó ìbọ̀bẹ́ nínú àwọn àjọ òṣìṣẹ́ EFCC náà nínú èyí tí wọ́n ti sọ wípé ìwádìí rẹ̀ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn àjọ tó mójútó ìwọlé àti ìjáde àwọn ààrẹ nílẹ̀ yìí níṣe ni wọ́n rí Bobrisky lẹ́ni tó ń yọ kọ́lẹ́kẹ́lẹ́ tó fẹ́ sá lọ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sì ní ìdí pàtàkì rèé tí àwọn fífi páńpẹ́ òfin mú nínú ètò ti wà ní àhámọ́ báyìí kó tó di wípé ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ yóò gbéra sọ. Àwọn agbésùmọ̀mí ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi ènìyàn 3 légbodò ní ìpínlẹ̀ Niger báyìí ní agbègbè tí wọ́n pè ní Bangi àti Kòtónkòrò ní ìjọba ìbílẹ̀ Mariga ní ìpínlẹ̀ Niger. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ti ṣẹlẹ̀ èyí tó wáyé ní òwúrọ̀ ọjọ́ àìkú tí ń ṣe Sunday nínú èyí tí wọ́n ti sọ di mọ̀ wípé àwọn agbébọn náà ni wọ́n wa ọkọ̀ dí ojú òpópónà tí àwọn arìnrìn-àjò tí wọ́n ń gbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn lákọ nínú èyí tí ènìyàn 3 tó ti ṣe bẹ́ẹ̀ pàdé ikú wọn lẹ́sẹ̀ ògbèjì gẹ́gẹ́ bí ẹni tó ní ọkọ̀ èyí tí wọ́n ti pa ènìyàn 3 ọ̀hún tó pe orúkọ rẹ̀ ní Alhaji Shehu Kòtónkòrò ó sọ di mímọ̀ wípé obìnrin kan àti ẹnìkan tí kò mọ orúkọ rẹ̀ tó fi mọ́ arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Alhaji Ibrahim ó ní wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí àwọn agbésùmọ̀mí agbébọn náà tí wọ́n rọ̀jò ìbọn kalẹ̀ bí ìgbà tí eléré fújì tó lọ tí ń rọ òjò àlùjó fáwọn olólùfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Marigi yìí èyàn Alhaji Abbas Musa ó sọ di mímọ̀ wípé ènìkọ́ ànákọ́ ni yóò ṣẹlẹ̀ báyìí ni ó ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger táwọn sì ti pe ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ náà pàápàá jùlọ ní ètò oníṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ tán pè ní Marigi yìí pé kí wọ́n tètè bá wọn wo ojútùú sí wàhálà àti làásìgbò pàápàá jùlọ bí àwọn agbébọn agbésùmọ̀mí aṣekúpani bí wọ́n ti ṣe sọ ibẹ̀ di ibùba wọn tí wọ́n sì ń sọ̀sẹ́ tí kò sì sẹ́nikẹ́ni tó yẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wò. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe bẹ́ẹ̀ gbé arákùnrin kan lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn pé ó jí ọ̀kadà gbé èyí tí owó rẹ̀ tó 1.2 million naira. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Bàdágìrì látọ̀ ẹni tó jẹ́ agbèfọ́ba ìyún Ayọ̀délé Adéọ̀sùn ó sọ di mímọ̀ wípé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Samuel Kẹ́hìndé ó ní ó wu ìwà burúkú ọ̀hún lẹ́ni tó jí ọ̀kadà tuntun gbé èyí tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 24 inú oṣù kẹsàn-án ní nǹkan bíi dédé agogo 11 òwúrọ̀ ní agbègbè tí wọ́n pè ní Ẹ̀yẹ́nkọ́lé Ìlógbò Erémi ní ìpínlẹ̀ Èkó ìyún ní Bàdágìrì. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n sọ di mímọ̀ wípé Samuel Kẹ́hìndé ó ní ó jí ọ̀kadà arákùnrin tí wọ́n pè ní Rabiu Semiu tó sì sọ di mímọ̀ wípé ọ̀kadà náà ó ní owó rẹ̀ tó 1.2 million naira gẹ́gẹ́ bí àlàyé tí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà Patrick Adékòmáyà tó wá sọ di mímọ̀ wípé ó fi ààyè béèlì rẹ̀ sílẹ̀ nínú èyí tí wọ́n ti máa san 700,000 naira 300,000 naira gẹ́gẹ́ bí béèlì náà tó sì sọ wípé òun fi ìgbẹ́jọ́ náà òun sún síwájú títí di ìgbà tóun yóò fi mọ àsìkò tí wọ́n padà pe ìgbẹ́jọ́ ọ̀daràn Samuel Kẹ́hìndé èyí tí wọ́n sọ di mímọ̀ pé ó jí ọ̀kadà gbé sá lọ. Àwọn ọlọ́pàá Hisbah àti ìpínlẹ̀ Kano ó ní wọ́n ti kéde kọmíṣánná tó bá obìnrin olóbìnrin ní àṣepọ̀ ní inú ilé àkọ́kù gẹ́gẹ́ bí ọ̀daràn tí wọ́n wá káàkiri ìpínlẹ̀ ọ̀hún.
gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ tá a sì ti mú wá fún wa ní ọjọ́sí tẹ́ ẹ̀ bá gbàgbé kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe ti ìpínlẹ̀ Jigawa èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Àwálù Danladi Sankara ó ní ọwọ́ bà lásìkò tí ní ìbálòpọ̀ pẹ̀lú abilékọ tó jẹ́ ìyàwó oníyàwó kan ní ìpínlẹ̀ Kánò nínú ilé àkọ́kù wàyí o níṣẹ́ ni wọ́n ti kéde arákùnrin tó jẹ́ kọmíṣánná náà látàrí wípé wọ́n ní kó yọjú sí ọ́fíìsì àwọn agbófinró ọ̀hún ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ tí kò padà wá gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ń tó jẹ́ ọ̀gá àgbà Hisbah náà ìyún General Sheikh Aminu Ibrahim tó ṣe ó ní arákùnrin tó jẹ́ ọkọ abilékọ èyí tí kọmíṣánná náà bá ní ìbálòpọ̀ ìkọ̀kọ̀ ó ní ó ti sọ wípé ààyè gbà wọ́n nínú ẹ̀sìn ìsìláàmù láti yọ̀ǹda kóun sì dáríjì arákùnrin tí wọ́n pè ní Sankara yìí ó ní fún ìdí èyí òun túṣẹ̀ sílẹ̀ nínú ẹjọ́ ọ̀hún pòun ò bá ṣẹjọ́ mọ́ pàápàá jùlọ nípa ọmọ òun méjì tí àwọn ti bí sílẹ̀ kó orúkọ burúkú kó má wà ní orí wọn wà ní fún ìdí èyí òun pè láti jẹ́ kí ìgbẹ́jọ́ náà kó tẹnubodò kó wá sí òpin èyí tí wọ́n sì sọ di mímọ̀ wípé àjọ Hisbah ọ̀hún wọn ló pe Àwálù Danladi wípé kó yọjú sí àwọn kí àwọn sì sọ̀rọ̀ náà nítùbínùbí ṣùgbọ́n níṣe ni wọ́n sọ wípé kọmíṣánná ọ̀hún ó kọ tí ọgbọ́n yìí tí kò sì yọjú láti ìgbà tí wọ́n ti ń pè ọ̀hún èyí ló sì fà á tí iléeṣẹ́ ọlọ́pàá Hisbah ìpínlẹ̀ Kánò tí wọ́n fi wá kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn èyí tí wọ́n wá wọ́n sì sọ di mọ̀ pé ibikíbi tẹ́ bá ti rí Àwálù Danladi Sankara kọmíṣánná fún iṣẹ́ àkànṣe ìpínlẹ̀ Jigawa ẹ fi páńpẹ́ òfin mú ni o torí ó ti di ọ̀daràn ẹni tí àwọn wá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. kàyéfì ńlá rèé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti ṣe bẹ́ẹ̀ tẹ abilékọ èyí tó gé kínní ọkọ rẹ̀ látàrí èdè àìyedè èyí tó wáyé láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí Ọmọlọ́lá Odùtọ́lá tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébọ̀wálé Ìdòwú tó jẹ́ ẹni ọdún 31 ló mú ẹjọ́ náà wá sí iléeṣẹ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn nínú ètò ti fi ẹ̀sùn kan ìyàwó rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Ògúnlànàyẹmísí ẹni ọdún 28 náà sọ di mímọ̀ wípé òun ló ṣe bẹ́ẹ̀ tó gé kínní ọkọ rẹ̀ lóru ní nǹkan bíi dédé aagogo 4:00 òru èyí tí wọ́n ló ṣẹlẹ̀ ní ọjọ́ 19 ètò ló ṣẹlẹ̀ ní ọjọ́ 15 inú oṣù kẹwàá ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àlàyé tí Adébọ̀wálé Ìdòwú ṣe ó sọ dímọ̀ wípé àwọn jọ ní èdè àìyedè ráńpẹ́ òní ó bá sì ṣe bẹ́ẹ̀ ló bá sì yọ nǹkan somosomo tó sì fi gé òun ní kínní tóun fi ń ṣe bàbá ọmọ òun èyí tó sì fà á kí òun fi ń jẹ ìrora ní kíkankíkan báyìí ló bá ṣe bẹ́ẹ̀ gba iléeṣẹ́ ọlọ́pàá lọ nínú èyí tí wọ́n ti ní wọ́n fi páńpẹ́ òfin mú Ògúnlànàyẹmísí tí Yẹmísí sọ wípé ẹ má dá lóhùn o irọ́ ńlá tó jìnnà sóòótọ́ wọn ni ó pamọ́ mi òun kò gé nǹkan ọmọkùnrin rẹ̀ rárá o torí tó bá ṣe pé òun ṣe bẹ́ẹ̀ ni kò ní wà láyé kó tún máa rojọ́ bí ṣe ń rojọ́ yìí wàyí o Ọmọlọ́lá Odùtọ́lá wa ni ó ti wà ní àtìmọ́lé báyìí táwọn sì ń ṣe ìwádìí nínú èyí tí wọ́n ti ní kí Adébọ̀wálé Ìdòwú kó lọ́ọ́ máa gba ìtọ́jú ní ilé ìwòsàn látàrí kínní rẹ̀ èyí tí ìyàwó rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó gé. ní ti Biafra Nation báyìí ẹni tí ó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀ Biafra Simon Ekpa ó ti fi ohùn lédè báyìí nínú ètò ti sọ di mọ̀ wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni wípé kónílé ó gbélé ó tún tẹ̀síwájú lẹ́ni tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 22 ọdún tá a wà yìí ó ní ó ti wá sí etí ìgbọ́ àwọn wípé ìkéde kónílé-ó-gbélé èyí tó wà ní àná yìí ó tún tẹ̀síwájú lónìí nínú ètò ti sọ wípé kò sí tó jọ bẹ́ẹ̀ o kóníkúlùkù jáde kó lọ́ọ́ máa ṣiṣẹ́ òòjọ́ rẹ̀ lénìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun. Simon Ekpa ó ní ó fi ọ̀rọ̀ náà léde lójú òpó ayélujára alátagbà X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ nínú ètò ti sọ dímọ̀ wípé tó bá di lénìí òun bọ̀ wá síta gbangba wálíà láti wá bá gbogbo ọmọ Biafra sọ̀rọ̀ lórí ìgbélé yìí tí àwọn ń ṣe ní gbogbo ọjọ́ ajé Monday ní ìpínlẹ̀ ní gbogbo ilẹ̀ Ìgbò náà gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ̀ bá sì gbàgbé láti bí ọdún 2021 èyí tán ti mọ ẹni tó jẹ́ ajìjàǹgbara àtẹni tó ń pè fún ìdásílẹ̀ Biafra ìyún Nnamdi
Kánù ó ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwọ́de ni wọ́n ti bẹ̀rẹ̀ ìkéde kónílé ó gbélé lọ́jọ́ ajé Monday ní gbogbo ilẹ̀ Ìgbò káàkiri. Èyí ló sì fà á tí Sam Ekpa fi ní ọjọ́ ajé Monday nìkan làwọn sì fà kalẹ̀ o, kò tí ì sí ọjọ́ ìṣẹ́gun nínú rẹ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á ṣe ti ìgbọ̀yìn òun náà ní Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ gbogbo ìròyìn tá a ti mú wáyé ètò bá kàn yín jù ẹ bá fi sínú comment section. Títí di ìgbà tá a tún máa pàdé, ojúmọ́ ayọ̀ ojúmọ́ owó ní tèmi yóò jẹ́ fún wa o.